ìlú tó bá ń ṣiṣẹ́ déédéé ètò ọrọ̀ ajé wọn náà gbọ́dọ̀ máa lọ déédéé ni ṣẹtúrí ṣẹrí lẹ́ǹkan sí kọ̀ńténà nìyẹn o òun nìyẹn lórí train wọn ò gbégbá orí títì wọn ò gbégbá orí títì tó máa dín ìrìn àjò àwọn onímọ́tò kéékèèké lọ́wọ́ ṣẹtìrí orí train ló ti ń lọ yẹn ṣẹ́rí òun nìyẹn a ní pé ìlú tó ń ṣiṣẹ́ déédéé tó ń fẹ́ lọ síwájú aráàlú wọ́n gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan létòlétò wọ́n wá ní gbé kọ̀ńténà yìí sórí tírélà tó máa wó paráàlú lórí ọ̀nà because most of all these heavy consignments are not built for our road ṣé títì tí wọ́n ṣe dáadáa oní tírélà náà tó ń wa kọ̀ńténà lórí tírélà wọ́n ní bọ́kùlẹ̀ properly a máa jábọ́ pa àwọn èèyàn kiri. Disaster do happen every other part of the world, but prevention they say is better than cure. Nígbà tí disaster yẹn bá ṣẹlẹ̀ làwa máa wá ohun tí ò sọnù kiri a ní ká dá dúró kí Yorùbá lórílẹ̀‐èdè tiwọn ká lórílẹ̀‐èdè tiwa òmìnira Yorùbá ló ṣe kókó kọ́mọ aláṣọ wáyé wà kísà kọ́mọ ẹlẹ́ran yé jẹ egungun àsìkò ti tó láti gba ilẹ̀ wa. The mega rally is coming soon. The mega rally is a sure deal. And Yoruba nation is non-negotiable. Yoruba nation, no going back. Yoruba nation has come to stay and Yoruba nation is a must. Àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Iṣẹ́ ti yá o. Àtẹ̀mí àti ìwọ ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká jọ ṣe o. Àjùmọ̀ṣe gbogbo wa ló fi máa gba orílẹ̀-èdè Yorùbá o. Orílẹ̀-èdè Yorùbá kò ń ṣe fẹ́nìkan o, fún gbogbo àwa ọmọ Yorùbá ni o. Fún gbogbo àwa ọmọ Yorùbá ni o, àsìkò ti tó. This is Koiki Media bringing the world closer to your doorstep. Koiki Media representative everywhere in the world.